káwọnú kókó inú ìwé ìròyìn ọ̀hún ní ọ̀rọ̀ ọ̀hún kò bá láàyè o nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn àkọ́kọ́ àti kókó yìí ló ti jáde wá o. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá gbé oṣù bàràbàǹdẹ̀ fún Wike lórí ìjáwé olúborí níbi ètò ìdìbò tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe ní ìlú Àbújá. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà níbi ọ̀rọ̀ ètò ìdìbò eléyìí tó kọjá yìí. Òun náà ni ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé ṣé ẹ rí jíjáwé olúborí eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jáwé olúborí yìí ó ṣe àfihàn bí àwọn ènìyàn bí wọ́n ṣe gba ti ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú kẹkẹkẹ sí ìjọba ìbílẹ̀ 5 ní ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti jáwé olúborí nígbàtí ẹgbẹ́ òṣèlú PDP àwọn borí níbi ìjọba ìbílẹ̀ kan dondo. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Wike náà ti sọ̀rọ̀. Kí ni Wike sọ? Ó ní àwọn ènìyàn gba ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ̀gàn ní ìbò ní a fi sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ààrẹ ń ṣiṣẹ́ takuntakun. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn yìí ló ti jáde wá. Ó ṣe o ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó fi orílẹ̀-èdè US tó fi ṣe ibùjókòó ni wọ́n dojú ìbọn kọ ní ilé ijó wọ́n sì gba ẹ̀mí lẹ́rùn rẹ̀ nígbà tí wọ́n jọ tàkóró gan pẹ̀lú ẹnìkan tó gbé ìbọn dání. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. ìdí rẹ̀ rèé o tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi gbúdọ̀ ro àwọn ọmọ orílẹ̀-èdè yìí lágbára. Tọ́gà òun ló sọ bẹ́ẹ̀. Ìwé ìròyìn The Nation òun náà ló sì kọ. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. ẹnìkan tó di ìbọn mọ́ra ó fẹ́ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ ilé ìgbé ààrẹ Donald Trump ní orílẹ̀-èdè náà kò sì mọ̀ wípé àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n fara ṣinko wọ́n wà lójú tìyẹ́ tí àparò fi rìnà o ni wọ́n bá ṣe kópa lẹ́yìn ọ̀ṣọ́kà. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti fẹ́ mú ìròyìn eléyìí níbi tí àjọ INEC tí wọ́n ti sọ pé àwọn gbọ́ o àwọn gbà àwọn ti gbà wípé àwọn pẹ́ débi tí àwọn èèyàn tí wọ́n ti máa dìbò. kókó ibẹ̀ náà ni pé ìbò ọ̀hún ó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ó ti ní àfojúsùn láti pín nǹkan fún àwọn ènìyàn tí iye wọn tó 10,000 láti sàmì àyájọ́ 99 ọjọ́ ìbí. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà. níbẹ̀ náà ni orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu òun náà ni wọ́n ti sọ̀rọ̀. wọ́n níṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n ń ṣe ìpànìyàn lórílẹ̀-èdè wa Nàìjíríà àwọn agbésùnmọ̀mí àwọn èèyàn ilẹ̀ òkèrè òun ló pọ̀ nínú wọn. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Leadership ní ìròyìn eléyìí ló ti jáde wá. ẹgbẹ́ òṣèlú ADC wọ́n nàka àléébù sí àwọn ẹgbẹ́ òṣèlú kan o níbi ètò ìdìbò tó wáyé ní ọjọ́ àbámẹ́ta tó ré kọjá wípé ẹ ra abo níjọ́ ìjáwé olúborí wo. Ìwé ìròyìn Leadership ló lìdí ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà nígbàtí wọ́n ní wọ́n ti àwọn ọjà kan pa nílùú Àbújá látàrí pé kíni wọ́n ní àwọn èèyàn wọ́n dún mọ̀húrú mọ́ àwọn ènìyàn lágbègbè ibẹ̀hùn. ó sì ṣeé ṣe o kí àwọn ènìyàn kí wọ́n sọ ẹ̀mí nù. ìdí rèé o tí wọ́n fi ní kí àwọn ènìyàn ó mọ̀ lọ ọjà kárú fún ìgbà yìí náà. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. ọ̀rọ̀ yìí ó máa tó ohun àpérò fún gbogbo ọmọ eréwo. àwọn ikọ̀ báńdíìtì ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé tí àwọn ènìyàn ìpínlẹ̀ Kẹ́bí tí wọ́n bá wàásù tàbí wọ́n péjọ wọ́n gbọ́dọ̀ san 100 mílíọ̀nù náírà kó tó di pé wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ìwé ìròyìn Leadership ló lìdí ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ti gbé pé orí ló kó àwọn kan yọ níbi ìjàmbá ọkọ̀ eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn náà. nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn eléyìí ló ti jáde wá. Yoni Abuja
ó lé àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ tí iye wọn tó 28 ó lé wọn lọ sílé lórí jíjí ìwé wò, ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà mìíràn tí kò dára. Ìwé ìròyìn The Sun ló de ìròyìn ọ̀hún jáde. Àwọn adẹ́rìn pani lójú òpó ayélujára pàápàá jùlọ TikTok, Pella àti Kata Efe òun náà ni wọ́n mọ̀ ti ṣe ayọ̀yọ̀ tí wọ́n sì bà ọkọ̀ ara wọn jẹ́ ní ìlú Èkó. Ọ̀rọ̀ ti wá ń jáde látẹnu àwọn aráàlú wípé owó màmá gọ. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá lórí èèyàn sípò àti tani yóò jókòó lórí àpèrè Àwùjalẹ̀ títí ilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ìdílé tí ọ̀rọ̀ kàn wọ́n ké sí ìjọba wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ètò láti yan ọmọ oyè. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà tún ni ìròyìn eléyìí wà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Rwanda tí wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣe rójú òpópónà tọ̀dọ̀ tiwa àwọn èéfì ya nǹkan kan gbogbo àwọn kọ́ńtẹ̀ǹtì tẹ́ ẹ mọ́ fẹ́ yà yìí kó lè contextualize wọn láwo ò lè fọ ara mọ́ o. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. Àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé. À ń kí yín lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí wípé ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ owó ni o, ojúmọ́ ọlá, ojúmọ́ ìgbéga, ojúmọ́ ìfàlọ́sókè, ojúmọ́ oríire, ojúmọ́ àṣeyọrí. Káríta jẹ́sẹ̀ kárówó lò kárówó ná, ká ní owó lápò, ká sì rí owó ọ̀hún, ká rí fi ṣe ohun rere, ká rí owó pè ránṣẹ́. Òní ọjọ́ ajé ara ajé jẹun, ire ajé yóò tó wa lọ́wọ́, ire owó yóò tó wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ire tó ti wà lọ́wọ́ wa kò ní bọ́, òmíì tuntun yóò ti kùn. Níre báyìí ni à sọ̀rọ̀ atare ire lójú owó rí, a ó rere lò a ó sì ríre ná láṣẹ Ọlọ́run aláwùrábí. À ń kí yín wípé ẹ tó kó ìdarapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí i ní orí ìròyìn àjímọ́ná tẹ́ ẹ ti ń dúró dè ojoojúmọ́ ni à ń mú kinní ọ̀hún wá sí etí ìgbọ́ yín. Ó sì ti dàbí oògùn ẹ̀jẹ̀ fún gbogbo àwọn ènìyàn wa láì tí ì gbọ́ ọ̀rọ̀ ìgún. Àìní lè sọ mọ́, àìní lè wí mọ́, àìní lè kà á mọ́ kò ní jẹ́ ìpín wa. Bẹ́ẹ̀ ni àìní lè gbọ́ wa mọ́ láṣẹ Ọlọ́run aláwùrábí kò ní jẹ́ ìpín ẹ̀yin náà o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ayélujára Facebook ẹ máa bọ̀ wá sí Ship FM Òkèhò, Ship FM Òkèhò ẹ rojú wa níbẹ̀. Bẹ́ẹ̀ ni lórí Radio Garden a wà níbẹ̀, ẹ tẹ Ship 89.1 FM. Ẹ sì tún lè tẹ abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbètẹ́. Òní ọjọ́ ajé láṣẹ Ìdùmarè ànírààrín fẹsẹ̀ sí o. Gbogbo ìṣọ̀wọ́ àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ wa nínú mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ̀ máa tẹ̀ lọ kẹ́jẹ́kẹ́jẹ́. Igbó ò ní di ọ̀nà, bẹ́ẹ̀ ni ọ̀nà ò ní dìgbò mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ wà nínú ilé ò ní wó pa yín láṣẹ Ìdùmarè. Ẹ̀yin tẹ́ wà níta lásìkò yìí tẹ́ fi fóònù tẹ́ fi dí etí gbangba ta kò ní gbà yín lójú lánàá owó lábìlà ọmọ kí owó kó bá wa pé kí ọmọ kó bá wa tán. À ń kí yín ìpè ẹ̀kú ìdarapọ̀ mọ́ wa. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbètẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ mọ́ o ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì alàlújá yìí tó bá ń fẹ́ dé. Akíyín káàbọ̀ sórí akọ́tún ètò àjímúná ròyìn fún títí àárọ̀ yìí. Akíyín ẹ kú àìsùn lágbára Ọlọ́run ẹ̀mí wa òun náà ni ó rẹ́yìn oṣù àsìkò oṣù tuntun ọ̀sẹ̀ tuntun eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí yìí. Àwọn èèyàn wọn ó ti máa múra báyìí láti máa lọ sí ibi iṣẹ́ lágbára Ọlọ́run. Àwa tá a jáde láàárọ̀ àwa náà láwọlé o pẹ̀lú ayọ̀ àti ìdùnnú bí ó ṣe Ọlánrewájú Álímì ló kọ tèmi o. ẹni lẹ́ńbẹ̀ wo ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ káwọnú ìròyìn ọ̀hún náà ló kù láláì ní fi àkókò ṣòfò. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá kan sáárá bẹ́ẹ̀ ni wọ́n gbé oríyìn fún Wike pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe jáwé olúborí ní ìlú Àbújá. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti gbé òṣùbàràbàǹdẹ̀ fún mínísítà fún olú ìlú ilẹ̀ wa Nyesom Wike lórí ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú APC èyí tó wáyé ní ọjọ́ àbámẹ́ta. Tẹ́ bá gbàgbé àwọn àjọ elétò ìdìbò ilẹ̀ wa ni wọ́n ṣe ètò ìdìbò ní àwọn ẹkùn ìdìbò 6 ní ìjọba ìbílẹ̀ 6 ní ìlú Àbújá èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì gbégbá orókè kódà odù wọn ló kún pẹ̀lú tí wọ́n sì lékè téńté. Tẹ́ bá gbàgbé wọ́n tún ṣe ètò ìdìbò ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Kano tí kìíní ọ̀hún tó sì lọ ní ìrọwọ́ ìrọsẹ̀
nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó fi léde Báyọ̀ Ọ̀nànúgà òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti kan sáárá sí Nyesom Wike o pẹ̀lú bí ó ṣe gbogbo ohun tó tó àti èyí tó yẹ àti bó ṣe kó ẹgbẹ́ òṣèlú APC tó kó wọn mọ́ra tó sì fa ojú wọn mọ́ra pẹ̀lú tó ń fi gbogbo ẹ̀tọ́ wọn tí ó ń fi lé wọn lọ́wọ́ nínú ọ̀rọ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bàbá tún tẹ̀síwájú láti gba àwọn tí wọ́n jáwé olúborí lámọ̀ràn wípé ẹ jẹ́ kí ìgbáyégbádùn ọmọnìyàn kó múmú láyà yín, bẹ́ẹ̀ ni ẹ sin iṣẹ́ ṣèlú bó ṣe tó àti bó ṣe yẹ, ẹ má fi ẹjọ́ ṣègbè kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè máa lọ sókè àti síwájú. Ìwé ìròyìn Daily Trust ló ti ròyìn àwọn jáde, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà lèmi ó ti mú kókó àkọ́kọ́ tọwọ́ tèmi fún títà àárọ̀ yìí tó dẹ̀ di ròyìn níbẹ̀ òun náà ni lórí ọ̀rọ̀ ètò ìdìbò eléyìí tó wáyé ní ìlú Àbújá, ìpínlẹ̀ Kano àti ìpínlẹ̀ Rivers. Òun náà ni ọ̀rọ̀ ti ń jáde o láti àkàtà ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé ìjáwé olúborí yìí ó ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fi hàn wípé àwọn ní ìgbàgbọ́ nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ṣe rí ìjáwé olúborí eléyìí tó wáyé láàrin òpin ọ̀sẹ̀ eléyìí tí ó kọjá nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress, níbi tí wọ́n ti jáwé olúborí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdìbò eléyìí tí wọ́n dì ní ọjọ́ àbámẹ́ta. Eléyìí náà ti ṣe àpèjúwe bí àwọn ènìyàn ṣe ní ìgbàgbọ́ àti iṣẹ́ takuntakun tí ààrẹ Bọ́lá Tinubu tí ó ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé ní òpin ọ̀sẹ̀ tó kọjá, pàápàá jùlọ ní ọjọ́ àbámẹ́ta, òun náà ni ètò ìdìbò sí council ló wáyé ní olúùlú orílẹ̀‐èdè Nàìjíríà Àbújá, eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti jáwé olúborí nínú council 5 tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP náà rọ́wọ́ mú o nínú ẹyọ kan. Wọ́n ní nínú ètò ìdìbò sí ipò tó ṣòfò láwọn ìpínlẹ̀ kan bíi ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Kano, ètò ìdìbò mọ̀ tún wáyé ń bẹ̀ tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC òun náà ni wọ́n tún jáwé olúborí lẹ́yẹ ọ̀sọ́kà. Eléyìí òun náà wà ní ọ̀rọ̀ tó jáde o látẹnu ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àti alága yányán fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada. Òun náà ló wá ń jẹ́ ó di mímọ̀ wípé pàápàá jùlọ ètò ìdìbò eléyìí tó wáyé nílùú Àbújá, eléyìí náà ni ohun kan ṣoṣo eléyìí tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi ń sọ̀rọ̀ wípé àwọn dúró gbágbágbá lẹ́yìn ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú bí àwọn ará olùgbé olúùlú orílẹ̀‐èdè yìí bí wọ́n ṣe fi ìbò sọ̀rọ̀ tí wọ́n sì jẹ́ ó di mímọ̀ wípé ṣe é rí ìrètí ọ̀tun eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti ń polongo látijọ́ yìí, àwọn ní ìgbàgbọ́ nínú rẹ̀ o. Lẹ́yìn èyí òun náà ni ààrẹ náà wá kí àwọn tó jáwé olúborí wípé ẹ kú oríire o, congratulation. Ìwé ìròyìn Nigerian ilé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá. Ó ṣe o, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó fi òkè òkun ṣe ibùjókòó tó jẹ́ aránṣọ ni wọ́n sọ wípé wọ́n dojú ìbọn kọ́, tí ẹni tó sì dojú ìbọn kọ́ yìí ó padà yìnbọn ọ̀hún lù tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ ní ilé ijó. Ìwé ìròyìn Vanguard ó jábọ̀ wípé arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sheriff Shitu tí ó ń gbé ní orílẹ̀-èdè US tí ó sì jẹ́ aránṣọ ni wọ́n sọ wípé ó lọ sí ilé ijó òun àti àbúrò rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀. Ìjà ó sì fẹ́ ṣe bí ìjà, ọ̀rọ̀ fẹ́ ṣe bí ọ̀rọ̀ ní ẹni kan tó ti mu ọtí yó ó sì fa ìbọn yọ ló sì dojú ìbọn kọ́. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ̀ o, gẹ́gẹ́ bí ìròyìn Vanguard, ìwé ìròyìn Vanguard bó ṣe ń jábọ̀ rẹ̀, ó jábọ̀ wípé nígbà tí arákùnrin tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Sheriff Shitu yìí tó lọ sí ilé ijó, òun àti àbúrò rẹ̀ tí wọ́n ń pè ní Fawaz Shitu ni wọ́n sì lọ ṣe ayẹyẹ orí kádún fún ọ̀kan lára àwọn ọ̀rẹ́ wọn. Wọ́n ní nígbà tí wọ́n jókòó ní ọkùnrin kan tí wọ́n ṣàkíyèsí wípé ó ti mu ọtí yó, ó sì bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ kan àwọn obìnrin lọ́nà tí ò tọ́. Ó ṣèèṣì tún wá fi ọwọ́ kan ọ̀rẹ́bìnrin Sheriff. Níbẹ̀ ni ọ̀rọ̀ yìí ló ti di iṣu atayan yẹn tí Sheriff tó fi gbómi parí wípé báwo ló ṣe máa fi ọwọ́ kan ìyàwó tí mo fẹ́ fẹ́ ọ̀rẹ́bìnrin mi. Níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀ṣẹ́ síra wọn, wọ́n jọ tàpóró gan débi wípé inú bí ẹni tí ó ti mọ tí yóò yìí tó sì fa ìbọn yọ tó dojú ìbọn kọ.
nínú ọ̀rọ̀ Fawaz tó jẹ́ àbúrò Sheriff èyí tí wọ́n yìnbọn lù òun ó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé òun sáré dìgbàdìgbà láti lọ gbé ẹ̀gbọ́n òun dìde ṣùgbọ́n kò lè dìde mọ́. Kọ́lọ́run má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kó ṣẹlẹ̀ sí wa o. Ìwé ìròyìn Vanguard ló fà á, ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà lórí ọ̀rọ̀ ìdìbò eléyìí tó wáyé lópin ọ̀sẹ̀ náà ni èmi sì wà lórí rẹ̀ níbi tí Wike tí ó ti ń sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé iṣẹ́ rí àbẹ́ẹ̀rí ẹ ti rí àwọn tá a lè pè ní alátakò ara wọn àti ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ ojúlówó lórílẹ̀-èdè wa Nàìjíríà mínísítà fún olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Nyesom Wike òun náà ló ti sọ lánàá òde yìí tó sì ti ń jẹ́ di mímọ̀ wípé ètò ìdìbò tó wáyé ní olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Àbújá ìyẹn ní òpin ọ̀sẹ̀ tó kọjá ó ti ṣàfihàn rẹ̀ bí àwọn ènìyàn bí wọ́n ti ṣe mọ̀ wípé ẹgbẹ́ wo ló wà lórílẹ̀-èdè yìí àtẹgbẹ́ wo ohun gan la lè tọ́ka sí gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò gangan. Wike òun náà ló sọ̀rọ̀ lójú òpó móhùnmáwòrán àti ojú òpó rédíò lánàá òde yìí níbi tí ó ti ń jó di mímọ̀ wípé òun kí ààrẹ Bọ́lá Tinubu o látàrí àgbékalẹ̀ ètò ìdìbò eléyìí tó lọ ní ìrọwọ́rọsẹ̀ tó sì jẹ́ ìlànà gbangba làṣáta tó wà transparency. Òun náà ní ètò ìdìbò tó wáyé lópin ọ̀sẹ̀ òun Wike òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ṣe rí èsì ìdìbò eléyìí tó wáyé yìí ó ti ṣe àfihàn rẹ̀ wípé ìṣèjọba tó wà lóróyè yìí ó ṣe ètò òṣèlú àwarawa eléyìí tó yẹ ká máa dì lásìkò òṣèjọba àwarawa. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ó ní ètò ìdìbò ọ̀hún òun náà ló lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀. Mínísítà òun náà ló wí bẹ́ẹ̀ ṣó wá níṣẹ́ ìwárí o ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàfihàn rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó ń ṣe ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà rèé ẹgbẹ́ òṣèlú wo òun náà wá ní a lè tọ́ka sí wípé ẹgbẹ́ alátakò ni ó wá kí gbogbo àwọn ará olùgbé olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Àbújá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jáde lọ́wọ̀ọ̀wọ́ tí wọn ò sì dá wàhálà alẹ̀ tó ń kálukú dìbò rẹ̀ tó sì yí ẹsẹ̀ rẹ̀ padà. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tán ṣe àmójútó fún ètò ìdìbò ọ̀hún tó fi lọ ní ìrọwọ́rọsẹ̀. Lẹ́yìn èyí Wike ó tún kí àjọ INEC lélẹ́yìí tí ó jẹ́ di mímọ̀ wípé ṣe rí ètò ìdìbò eléyìí tí wọ́n ṣe yìí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ kò sì sí ogún mi ó tẹ̀mí. ó lóun òun kí àjọ INEC kú oríire o fún ètò ìdìbò eléyìí tí wọ́n ṣe tí ò ní ẹja ń bá kàn tí ò ní nínú o. Ó ní eléyìí ó wá ṣe àfihàn wípé àwọn èèyàn ti rí ìdàgbàsókè ní olúùlú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu àti ìlànà ètò tí ààrẹ gbé kalẹ̀ ìyẹn ìrètí ọ̀tun eléyìí tí ààrẹ ti ń polongo rẹ̀ láti ìgbà yìí. Nínú ọ̀rọ̀ eléyìí tí Wike tó wá sọ òun náà ló ń jẹ́ di mímọ̀ wípé ṣe rí ìran eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ẹjẹ́ agbárùkù tí láti jẹ́ kí ìran rẹ̀ kó lè wá sí ìmúṣẹ. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà, òkè òkun náà ni àwọn ìròyìn yìí ló ti jáde wá o. Àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tí wọ́n máa ń fara ṣinko wọ́n kojú ìbọn da arákùnrin kan tó gbé ìbọn lọ́wọ́ tó sì fẹ́ yọ kọ́lọ́ wọ ilé ìgbé ààrẹ èyí tó wà ní Florida ní orílẹ̀-èdè US ni wọ́n bá dojú ìbọn kọ o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe fà á jáde, ìwé ìròyìn náà ó jábọ̀ wípé àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tí wọ́n máa ń fara ṣinko sí ibi tí àwọn ènìyàn ti ní rí wọn ní wọ́n ṣàdédé rí arákùnrin kan tó fẹ́ wọ ilé ìgbé ààrẹ ìyẹn ààrẹ orílẹ̀-èdè náà Donald Trump níbi tí ilé ìgbé ọ̀hún tó ti wà ní inú ààyè kan tí wọ́n ń pè ní Florida ní òwúrọ̀ ọjọ́ àná ọjọ́ ìsinmi. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí bó ṣe jábọ̀ rẹ̀, wọ́n sọ wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè US Donald Trump ó wà ní Washington DC nígbà náà, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ṣàdédé ni àwọn ẹlẹ́ṣọ́ aláàbò yìí ni wọ́n rí arákùnrin kan tó gbé ìbọn lọ́wọ́ tó sì tún gbé gálọ̀nù tó jẹ́ wípé epo ni wọ́n fura sí wípé ó wà nínú gálọ̀nù yìí. Àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tó farasiko wọ́n jáde sí wípé gbé ìbọn rẹ kalẹ̀ kó o sì gbé gálọ̀nù tó gbé lọ́wọ́ gbé kalẹ̀, ṣùgbọ́n ṣàdédé tó gbé gálọ̀nù tó gbé lọ́wọ́ kalẹ̀ báyìí ó gbé ìbọn sókè ni. Wọ́n ní kí ló ṣubú tàwọn yìí. Àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tó farasiko wọ́n sì pẹ̀yìndà lẹ́yìn rẹ̀. Àwọn tí wọ́n ti wà ní bùbá kalẹ̀ àwọn ni wọ́n sì yìnbọn lù ú. Wọ́n ní ṣàdédé tí wọ́n yìnbọn lù ú ní ẹ̀mí bọ́ lọ́rùn rẹ̀. Àwọn oníwèé ìròyìn
ní orílẹ̀-èdè náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ tàkúrọ̀sọ sí wọn wọ́n sì ṣàlàyé wípé nǹkan kan tá a wí fún ni wípé àwọn wí fún un pé kó gbé ìbọn ọwọ́ rẹ̀ kalẹ̀ kó sì gbé gálọ̀nù tó gbé lọ́wọ́ kó gbé kalẹ̀ ṣàdédé tó gbé gálọ̀nù kalẹ̀ ló gbé ìbọn sókè láti kọ ojú oró àti ojú pàǹkódà wọn ìdí rèé tí àwọn fi dojú ìbọn ká ilé ìgbé ààrẹ àti ilé iṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè náà wọn ò tí ì sọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ yìí ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún jáde ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà sí ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà George Akume ló ti sọ̀rọ̀ tó sì ń jí ó di mímọ̀ wípé ṣe é rí ọ̀pọ̀ àwọn tó jẹ́ agbésùnmọ̀mí orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ṣe ọmọ orílẹ̀-èdè yìí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló mọ̀ ti sọ̀rọ̀ tó ti ń jí ó di mímọ̀ wípé ìgbésùnmọ̀mí eléyìí tó di tọ́rọ́ tó fọ́nkálẹ̀ láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni kò sẹ̀yìn lẹ́yìn bí àwọn àjòjì gòdògbò eléyìí tí ń wọ orílẹ̀-èdè Nàìjíríà tán sì wá sọra wọn sínú òkun tí ń tafà sínú mọ́lẹ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà ìyẹn sí ààrẹ orílẹ̀-èdè ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà George Akume òun náà ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ àìkú àná nígbà tí ó ń kópa nínú ìsìn kan eléyìí tí wọ́n ṣe nílé ìjọsìn kan ní ìlú Àbújá St Gabriel Chaplaincy Catholic Secretariat eléyìí tí ó wà nílùú Àbújá níbẹ̀ òun náà ló ti sọ̀rọ̀ tó ti ń jẹ́ ó di mímọ̀ wípé lóòótọ́ wa gbà á rí wípé ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà ọmẹ́hẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kìí ṣe orílẹ̀-èdè yìí nìkan òun náà lè tó ààbò ti mẹ́ẹ̀ o nítorí pé láwùjọ orílẹ̀-èdè àgbáńláyé òun náà ni gbogbo wọn ń ké múra wípé àwọn agbésùnmọ̀mí àwọn jàgùdà àwọn alọ́kólóńkígbe òun náà ló ń da orílẹ̀-èdè kọ̀ọ̀kan láàmú tó sì ṣe àpèjúwe ìpànìyàn eléyìí tí ń pa lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ṣe wípé eléyìí ó lágbàá pọ̀ àwa náà mọ̀ o ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ gẹ́gẹ́ bó ti wí oúnjẹ ó di mímọ̀ wípé nígbà tí iṣẹ́ takuntakun lọ ní àwùjọ orílẹ̀-èdè yìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tọwọ́ wọn sì ń ba àwọn tí ń ṣiṣẹ́ agbésùnmọ̀mí yìí ó ní lẹ́yìn yẹn làwọn wá padà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn yìí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ó ní ọ̀pọ̀ nínú àwọn èèyàn yẹn náà ni ó jẹ́ pé wọn èé sọ èèbó lẹ́nu tó sì jẹ́ pé haúsá wọn gan ọmẹ́hẹ̀ ó ní ṣùgbọ́n tẹ́ ẹ bá ní kí wọ́n sọ èdè faransé french ó ní ó yọ̀ lẹ́nu wọn bíi kà sí nǹkan ó wá béèrè wípé ẹ dákun ìjà ń sọ french lórílẹ̀‐èdè Nàìjíríà bí ó ní rárá o ìyún gan ló ṣàfihàn rẹ̀ wípé sẹ́ẹ̀rí orílẹ̀‐èdè Nàìjíríà àwọn àjòjì wà nù àwọn tí wọ́n sọra wọn di esin òkọ́kú eléyìí tí wọ́n ń gbésùnmọ̀mí lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú ọ̀rọ̀ eléyìí tí akọ̀wé àgbà orílẹ̀‐èdè yìí tó wá sọ òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ igbó eléyìí tó wà lórílẹ̀‐èdè yìí òun náà ni wọ́n farasin sí ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Niger àti àwọn agbègbè rẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn yìí òun náà ní à ń ta kọ́sọ́ láti orílẹ̀‐èdè míì tí wọ́n sì ń yabọ̀ àwọn igbó eléyìí tí ó wà lórílẹ̀‐èdè yìí oníṣẹ́ rí gbogbo ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n ń ṣe ìpànìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀ wọn náà ló jẹ́ pé wọ́n wá láti ilẹ̀ òkèrè ó ní eléyìí ó sì jẹ́ àmójútó fún àwọn tí ó ń sọ ẹnu lóró orílẹ̀‐èdè wa Nàìjíríà wípé níbo ni à ń gbà tí wọ́n fi ń tẹ̀yìn gbèrú orílẹ̀‐èdè Nàìjíríà ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn leadership ní ìròyìn eléyìí ló ti jáde wá lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì àti àwọn agbésùmọ̀mí tó kà dákẹ́hùn ọ̀rọ̀ yìí ó mà tó wọn àpérò fún gbogbo ọmọ ìrìnwó àwọn ikọ̀ báńdíìtì wọ́n fi ìwé ṣọwọ́ sí àwọn ènìyàn ní ìpínlẹ̀ Kebbi wípé kí wọ́n tó lè ṣe wáàsí tàbí ṣe wàásù ní ìta gbangba wọ́n gbọ́dọ̀ san 100 mílíọ̀nù náírà bí bẹ́ẹ̀ kọ́ kọ́lọ́run gbà wá o àwọn ikọ̀ báńdíìtì tó jẹ́ wípé àwọn ikọ̀ afẹ̀míṣòfò esin òkọ́kú wọ́n ti fi ìwé ṣọwọ́ sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kebbi láti fi tó wọn létí wípé bí wọ́n bá fẹ́ ṣe wáàsí tàbí wàásù ní ìta gbangba wọ́n gbọ́dọ̀ san 100 mílíọ̀nù náírà 100 mílíọ̀nù náírà kó tó di wípé wọ́n ó ṣe ìwàásù ọ̀rọ̀ náà ló jáde láti ọwọ́ ikọ̀ afurasí àwọn agbésùmọ̀mí Lakurawa lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọlù sí àwọn agbègbè kan
ní ìpínlẹ̀ náà tí wọ́n sì rán àwọn ènìyàn tí kò dín ní ẹ̀ẹ́tàléníọgbọ̀n lọ sí ọ̀run àjàǹtẹ̀ nínú ìwé tí wọ́n fi ṣọwọ́ sí àwọn olórí agbègbè náà ni wọ́n ti kọ síbẹ̀ wípé kó tó di pé wọ́n lè ṣe ìwàásù wọ́n gbọ́dọ̀ san $100 mílíọ̀nù kí wọ́n sì má fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú ìwé tí àwọn fi ṣọwọ́ yìí. Ẹnìkan tí ọ̀rọ̀ kíka lẹ́tà yìí tó ṣojú rẹ̀ tó bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ tí kò fẹ́ kí wọ́n dá orúkọ òun ní Birnin Kebbi ló ti bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ tó sì ń ṣàlàyé tẹ̀dùn ọkàn wípé ọ̀rọ̀ lẹ́tà yìí ó ti kó àwọn ará agbègbè náà sókè tó ti kó wọn ní ẹ̀mí sókè tí ọkàn wọn ò sì balẹ̀ mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Lẹ́tà náà tẹ̀síwájú wípé ẹ̀rù ẹnikẹ́ni kò bà wá, bẹ́ẹ̀ ni àbẹ̀rù sọ́jà, àbẹ̀rù ọlọ́pàá, àbẹ̀rù àwọn ẹlẹ́ṣọ́ aláàbò kankan. Nǹkan tá a fẹ́ ni wípé kẹ́ ẹ tó ṣe ìwàásù tàbí wàásí ẹ gbọ́dọ̀ fi $100 mílíọ̀nù ránṣẹ́ sí wa. Tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ máa ṣe ìwàásù yín lọ. Nígbà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tí wọ́n ń fi ọ̀rọ̀ yìí tí wọ́n fi ń léde, wọ́n sọ wípé iṣẹ́ ti wà ní pẹrẹwu tí àwọn sì ti wà ní sẹpẹ́ báyìí láti fi páńpẹ́ ọba mú ẹnikẹ́ni tàbí láti jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ náà kí àwọn ènìyàn ìlú kí wọ́n má mikàn kí wọ́n sì má ṣojo. Ìwé ìròyìn Leadership ló lìdí ẹ̀ jáde, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà. Gbàtà bá padà dé àwọn àtẹ̀síwájú. Ìdúpẹ́ wá látọ̀dọ̀ àwọn ọmọ Chief Samson Akíntúndé Àlàbí láti ilẹ̀ Máyẹ̀ Ìjọ Òkè O. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn ènìyàn wọ̀nyí: Kábíyèsí Oúnjẹ ti ìlú Òkè O àti àwọn olóyè wọn tí wọ́n wá ìwọ̀n ká síbi ayẹyẹ ètò ìsìnkú yìí. Àwọn oníwàásù gbogbo tó wà lábẹ́ ètò ìsìnkú a kí bàbá wa nínú Olúwa Reverend Oyèlúdé S.O., Reverend Ọlálékan M.K. àti àwọn pásítọ̀ abẹ̀wọ̀n gbogbo: Pásítọ̀ Ṣẹ́gun Ògúngbénró, Pásítọ̀ Gbádégẹṣin, Pásítọ̀ Olùtọ́wọ̀ Ọláyọrí, Deeper Life Bible Church Ìbàdàn, Pásítọ̀ Samuel Òjẹ́lẹ́yẹ, Deeper Life Bible Church Òkè O, Reverend Ọláwùmí P.O. tó wá láti Èkó, bàbá wa Adédayọ̀ Ìdòwú láti Òkè O níbí, gbogbo àwọn ẹbí, ọ̀rẹ́, àna, landlord and landladies, àwọn alábàáṣiṣẹ́pọ̀ gbogbo tó wá láti ìlú Èkó, Ìbàdàn, Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, Òkè O, Ìgànnà, Ìlàjì, Ìṣẹ́yìn àti gbogbo wọn, ìjọ Ebenezer, gbogbo àwọn akọrin ìjọ ọkùnrin àti àwọn obìnrin, ọmọdé àti àwọn àgbàlagbà lápapọ̀, ẹ ṣé o, ẹ kú ìnáwó, gbogbo ayé ò gbẹ̀yìn, arúgbó wa o, àmín. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Pásítọ̀ Akíntúndé Peter Adémọ́lá fún gbogbo ẹbí. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí tó máa ju ọ̀pọ̀ ènìyàn ní kò wó bí a wà. Ìdí rèé o tí àgbáríjọpọ̀ àwọn aláṣẹ àti àwọn ìgbìmọ̀ ilé kéwú Darussalam School of Arabic and Islamic Study lábẹ́ bàbá wa olùdásílẹ̀ Alhaj Sheikh Ahmada Tijani Abánigbé Karaoroni àti gbogbo àwọn ìgbìmọ̀ lápapọ̀ ni wọ́n fi ń lo àsìkò yìí láti kí gbogbo àwọn ènìyàn tó wá síbi 3-in-1 program ti ilé kéwú Darussalam tí wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ládàáyanrí. Wọ́n kí gbogbo àwọn ènìyàn, àwọn ọ̀tọ̀kùlú ìlú, wọ́n kí àwọn olùkọ́ni àgbà ọjọ́ náà, olùkọ́ni kínní, olùkọ́ni kejì àti olùkọ́ni kẹta. Bẹ́ẹ̀ ni a tún kí bàbá wa Dàpọ̀ Yusuf Bàbá Ṣáká, a kí gbogbo àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni wọn ò gbàgbé láti kí oníwàásí ọjọ́ náà Alhaj Imran Shitu Wakilu Dal àti gbogbo àwọn tí a fún ní àwọ́ọ̀dù pátápátá. Akíkábíyèsí ìlú Ìṣẹ̀rìnlé Ọba Abdulrasheed. Bẹ́ẹ̀ ni a ò gbàgbé láti kí àwọn àfáà tí wọ́n wá pátápátá. A kí gbogbo àwọn ẹni bí ẹni, àwọn ènìyàn bí ènìyàn. A kí yín wípé Jazakumullah Khaira. A sì gbàgbé láti kí Honorable Najibdeen Hussain
pẹ̀lú honourable Ashish Musbau Action àgbàgbé láti kí honourable Káfúrúgbìn àti gbogbo àwọn ènìyàn wa pátápátá àwọn olùkíni alága ìgbìmọ̀ Mr Abdulganil AW pẹ̀lú akọ̀wé Mr Aminu YO. ẹ̀yin èèyàn rere ìpínlẹ̀ ọ̀yọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ètò ṣíṣe ìwádìí gbogbogbò ìdílé agbègbè tí àìní pọ̀ jùlọ sí tó ti ìgbé ayé nínú àìní fún ìgbà àkọ́kọ́ irú rẹ̀ láàrin ọdún mọ́kàndínlọ́gbọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò ṣe ìwádìí gbogbogbò àwọn ìdílé wa agbègbè tí àìní pọ̀ jù sí àti àwọn tó ń gbé nínú àìní lójú náà ti ṣe ìrànwọ́ fún ààtò tó mọyan lórí ètò ìṣúná fún ìdàgbàsókè gbogbo wa ni o ètò ọ̀hún tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2026 16 February 2026 ẹ má wàá gbàgbé o oṣù kan gbáko ni ètò yìí yóò fi wáyé ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàlélọ́gbọ̀n tí ó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ̀síwájú pẹ̀lú àkọsílẹ̀ tó dúró re fún àkọsílẹ̀ ìgbé ayé tó dára ẹ jẹ́ kí a ṣí àwọn ilẹ̀kùn wa láti fún wọn ní àwọn ẹ̀rí tó dájú nípa wa ẹ jẹ́ kí a túbọ̀ ró ìpínlẹ̀ ọ̀yọ́ lágbára sí i pẹ̀lú àwọn àkọsílẹ̀ àti ẹ̀rí pọ́nbélé nítorí lápapọ̀ gbogbo wa lájọ dìde lápapọ̀ àjùmọ̀ gòkè àgbà fún ọjọ́ ìlà tó dára àwọn agbátẹrù ètò yìí ni Ọ̀yọ́ State Bureau of Statistics Ministry of Budget and Economic Planning pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ UNICEF fún àlàyé kí 08067215162 tàbí 08052255622. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí ká dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni àwọn ènìyàn bí ènìyàn àwọn èjìká tí ò jẹ́ káṣọ yẹ̀ lọ́rùn ẹni tí wọ́n péjú pésẹ̀ síbi ètò àkànṣe àdúrà fìdáù àti ìrántí ọdún 10 fún bàbá wa Alhaji olóyè Mọ́gàjí Tìámíyù Àjàní Owólọlá tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá Lọ́ndọ́nà tí agboolé Alúṣẹ̀kẹ̀rẹ̀ compound Bòdè Òkè-Ò ẹni tó jáde láyé ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2016 tí a ti ṣe ìrántí ọdún 10 wọn ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2026 adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afẹ́nifẹ́re ará ọ̀rẹ́ ojúlùmọ̀ eléyìí tí wọ́n wá síbi ètò ìrántí ọdún 10 ti Alhaji olóyè Mọ́gàjí Tìámíyù Àjàní Owólọlá a kí gbogbo àwọn àfáà pátápátá ẹ ṣeun ẹ kú dìde o a ní fikú mọ yàrá wa lágbára Ọlọ́run gbogbo wa náà lágbẹ̀yìn arúgbó wa olùkéde Alájà Orítókẹ́ Aláṣọ fún gbogbo ẹbí. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí ọpẹ́ olóore àdáǹdátán ọpẹ́ olóore àdáǹdágbà ìdírè o tí ọ̀gbẹ́ni Suhaib Adéwọlé ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí ẹnjìnìà Suhaib wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ẹbí ará ọ̀rẹ́ àti ìyèkan wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayẹyẹ ìkẹyìn tí wọ́n ṣe fún bàbá wọn bàbá John Adéwọlé Adébáyọ̀ Àkànjí tí ayẹyẹ náà tó sì lọ ní ìrọ̀wọ́-ìrọsẹ̀ wọ́n sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tó wá wọ́n kí baálẹ̀ wáàsinmi pẹ̀lú wáàsinmi forum gbogbo àwọn olóyè pátápátá tí bàbá John Adéwọlé Adébáyọ̀ Àkànjí tí àwọn náà jẹ́ ọ̀kan lára wọn wọ́n kí ẹbí ìyá wọn láti ìlú Adó-Àwáyè ẹbí láti ìlú Òkè-Ò ẹbí láti ìlú Ìṣẹ́yìn gbogbo ọmọ ilé Mofèlé ẹbí láti ilé Balógun Ìjò àti Òkè Ògún Ògbìntẹ̀ àwọn ènìyàn láti Bòdè àti Arówólò Bẹ́kìlà pẹ̀lú gbogbo àwọn tó wá pátápátá síbi ayẹyẹ ìkẹyìn tí wọ́n ṣe fún bàbá olóyè John Adéwọlé Adébáyọ̀ Àkànjí wọ́n ṣe ní àdúrà wípé ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa o àmì àṣẹ Ìdùmarè ọ̀gbẹ́ni Suhaib Adéwọlé ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí ẹnjìnìà Suhaib ló ń dúpẹ́. ọ̀sẹ̀ ìlera iléeṣẹ́ kàléfà ti gúnlẹ̀ sílùú làǹlàtẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ọ̀sẹ̀ ìlera ọlọ́sẹ̀ kan gbáko eléyìí tí wọ́n máa ń gbé káàkiri àwọn ìlú làǹlàtẹ̀ ló kàn báyìí o gbogbo ẹ̀yin ènìyàn wa pátápátá tí ẹ bùkátà àlàáfíà tí ẹ ń wá ọ̀nà láti rí ìyanjú sí àìlera kan tàbí kùdẹ̀kudẹ tó lè wà nínú àgọ́ ara yín yálà ìtọ̀ ṣúgà ni yálà àtọ̀gbẹ ni yálà ọgbẹ́ inú yálà ìfúnpá gíga tàbí èyí yòówù nínú àrùn tó lè máa dojúkọ wá ẹjá mọ̀ bọ̀ tààràtà sí ibi ọ̀sẹ̀ ìlera eléyìí tí iléeṣẹ́ kàléfà gbé kalẹ̀ ní ìlú làlátẹ̀ ní ọ̀dọ̀ ya dásọ́lá
olóògùn tọkọtaya ní àdójúkọ mọ́sálásí òkèmọ́lé nílùú làlátẹ̀. ẹ gbọ́ mi o, gbogbo àrùn yòówù tí ó lè jẹ́ eléyìí tí ọlọ́run ọba mi ti ń lo iléeṣẹ́ kàlééfà fún láti ọjọ́ pípẹ́ wá, òun náà ni a gbé wá sí ìlú làlátẹ̀ báyìí o. àǹfààní ló jẹ́ fún tolórí tẹlẹ́mù ti kéré ní ìlú làlátẹ̀, èrúwà, màyá àti àwọn ìlú míì tó wà ní agbègbè, wípé ẹ máa bọ̀ wá sí ọ̀dọ̀ ìyá dásọ́lá olóògùn níwájú mọ́sálásí òkèmọ́lé fún àyẹ̀wò ara tó nítumọ̀, fún àwọn egbòogi eléyìí tí ó ń ṣiṣẹ́ ní mọ̀nàwá nínú àgọ́ ara tí ó lè mú kí àlàáfíà wa ó pọ̀ sí, pàápàá jùlọ nínú ààwẹ̀ Ramadan yìí, pé gbogbo àwa tí a bá ní àrùn ọgbẹ́ inú tàbí ọ̀rùn ìtọ̀ ṣúgà eléyìí tó lè mọ yọ wá lẹ́nu láti lè mọ jẹ́ kí a rí ààwẹ̀ gbà dáadáa, òun náà ni à ń ké sí pé kí a máa bọ̀. tàbí ìwọ ń wẹ̀ ara ń já ọ, bóyá o sùn o ò rórun sùn, tàbí tó o bá sùn o jí o ò lè rórun sùn mọ́, gbogbo wa pátá òun náà ni à ń ké sí wípé nílùú làlátẹ̀ òun náà lọ́pọ́n sókàn báyìí o, lọ́dọ̀ ya dásọ́lá olóògùn tọkọtaya níwájú mọ́sálásí òkèmọ́lé. 3,000 naira péré òun náà lówó káàdì, nínú rẹ̀ òun lẹ́ẹ̀ ti gba marathon big bottle, marathon flosser tí ẹ sì ṣe àyẹ̀wò àgọ́ ara yín níbi tó kù sí. àwa tá a bá ti ní káàdì wa tẹ́lẹ̀ 2,000 naira péré náà la ó mú dání. ẹ má gbàgbé o, 3,000 naira fún àwọn tí ò bá ti ní káàdì wa tẹ́lẹ̀, 2,000 naira fún àwọn tó bá ti ní káàdì. ọ̀sẹ̀ ìlera tọ̀tẹ̀ yìí yóò yàtọ̀ nítorí wípé gbogbo ènìyàn òun náà la pè fún ìtọ́ni tàbí ìbéèrè. ẹ pè nọ́mbà yìí 09069234633 09069234633. ọ̀rẹ́ wa má wòra rẹ̀ ràn o, nítorí wípé àlàáfíà lògùn ọrọ̀. gbogbo ohun tá a bá ní tàbá fẹ́ jẹ́ nínú ayé, àlàáfíà la fi so gbogbo. ẹ tètè máa bọ̀ wá sí ọ̀dọ̀ ìyá dásọ́lá olóògùn tọkọtaya ní àdójúkọ mọ́sálásí òkèmọ́lé nílùú làlátẹ̀. aago 9 àárọ̀ lètò ọmọ bẹ̀rẹ̀ tí a ó sì máa parí láago 4 ìrọ̀lẹ́ kí oníkálukú kó lè lọ sínú. ẹ ṣeun o, a máa retí yín o. Ramadan Kareem, Masalam. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ajímúnà ròyìn ó ń tẹ̀ sí ọwọ́ iwájú o, gẹ́gẹ́ bí a ti ṣe kọ ìwé rẹ̀ láìsí ní rárá dádúró láì ní rẹpẹ̀tì nínú ìwé ìròyìn Nigerian Tribune. òun náà ni màá ti mú ìròyìn eléyìí níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń jó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí àwọn kan tí wọ́n gbé síta tí wọ́n sì fẹ́ fi dá rúgúdù sílẹ̀ nílé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ni nípa ìmọ̀ ṣègùn òyìnbó eléyìí tí ó wà ní agbègbè Kìṣí, ìyẹn Ọ̀yọ́ State College of Nursing eléyìí tí ó jẹ́ ti Kìṣí campus. òun náà níjọba àpapọ̀ ni wọ́n ti ń sọ wípé gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí ó jáde wípé ní í ṣe ni àwọn agbésùnmọ̀mí ni wọ́n ṣetán láti jí ìyàn gbé nínú ẹ̀kọ́ náà, bí wọ́n dẹ̀ ti jí gbé òun náà ni wọ́n ti jó di mímọ̀ wípé kò sí nǹkan tọ́jọ́ o, kò sóòótọ́ kankan níbẹ̀. gbogbo nǹkan yìí wọ́n kàn fẹ́ fi dá wàhálà alẹ́ àti ìbẹ̀rù bojo sí ọkàn àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́. ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Honorable Olúṣẹ́gun Ọláyíwọlá òun náà ló sọ̀rọ̀ òun o, tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ṣe rí ìpolongo eléyìí tí àwọn kan tí wọ́n polongo wọ́n kàn fẹ́ fi dá wàhálà alẹ̀ àti ìbẹ̀rù bojo sí àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́ wọn àti àwọn agbègbè eléyìí tí ó ń gbé ní agbègbè ilé ẹ̀kọ́ náà. nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé kò sí ìjínigbé kankan eléyìí tó ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ náà, kí àwọn tí wọ́n jẹ́ òbí, alágbàtọ́ àti àwọn èèyàn àwùjọ kí wọ́n lọ fọkàn wọn balẹ̀. gẹ́gẹ́ bí ó ti wí, ojú ó di mímọ̀ wípé ààbò eléyìí tí táwọn pe àmọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn òun náà ló gbọ̀ngbọ̀n o. ó ní gbogbo eléyìí sì ni ìgbésẹ̀ tí ìjọba ń gbé láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ náà kí wọ́n wà nínú ìfọ̀kànbalẹ̀. Ọláyíwọlá òun náà ló ti wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn tí wọ́n máa ń gbé ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó ń jáde láti inú rédíò tí ò láńtẹ́nà. wọ́n ní ẹ yé gbé àwọn ìròyìn yìí káàkiri o, ẹni tí ọwọ́ bá tẹ̀ ó ṣeéṣe o kó
kó fi mú kó ata òfin nítorí pé léyìí yóò kó àwọn tí wọ́n wà sínú iléèwé náà sínú ipò rúru ọkàn ni. Ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ náà eléyìí tí ó jẹ́ ti ẹ̀ka ti ìlú Ìbàdàn Ẹlẹ́yẹlé dókítà Gbọ́júbọ́lá Owólabí òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ṣe rí gbogbo ìròyìn tí wọ́n ní gbé jáde wọn o kò sí nǹkan tó jọ bí ìgbà téèyàn fi ìròyìn ṣìyàn lọ́nà òun náà lọ́jọ́ o. Ìwé ìròyìn Nigerian Tribune òun ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ti jáde wá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan àná rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ó ti ní àfojúsùn àwọn ènìyàn tí wọ́n tó 10,000 láti jẹ oríṣiríṣi àǹfààní nípa ayẹyẹ oríkádún ọdún 99 tí bàbá fẹ́ ṣe. Ìwé ìròyìn Vanguard ni ó fa ìròyìn náà jáde. ìròyìn náà tẹ̀síwájú wípé ààrẹ nígbà kan àná rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ó ti ní àfojúsùn lára àwọn ènìyàn tí kò dín ní 10,000 láti jẹ́ kí wọ́n jẹ oríṣiríṣi àǹfààní pàápàá jùlọ àwọn ènìyàn ní ìlú Èkó láti sàmì ayẹyẹ oríkádún 99 tí bàbá fẹ́ ṣe. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lánàá láti ọwọ́ agbẹnusọ fún bàbá lórí ìròyìn ìyẹn Kẹ́hìndé Akínyẹmí òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé àwọn yóò ṣe ètò yìí débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yóò jẹ àǹfààní ètò ìlera ọ̀fẹ́. Àwọn yóò sì jẹ́ kó di mímọ̀ wípé kò sí owó kankan tàbí wọn ó ṣe nǹkan kan lẹ́yìn pé kí àwọn èèyàn kí wọ́n ti jáde wá. Àwọn tó ṣe agbátẹrù ètò náà àwọn ni wọ́n ń pè ní Ọbásanjọ́ Foundation, èyí tí ọ̀mọ̀wé Ọlálékan Mákindé tó jẹ́ agbátẹrù wọn tó sì ń ṣàlàyé wípé o ètò gbogbo yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 27 oṣù kejì títí ọjọ́ 4 oṣù kẹta. Nínú ọ̀rọ̀ tó sọ ó ṣàlàyé wípé àwọn ń fi eléyìí mọ rírì ìwàláàyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bí bàbá ọ̀hún bó ṣe lo gbogbo ipá ọgbọ́n àti agbára rẹ̀ láti fi ṣe iṣẹ́ sin ìlú orílẹ̀-èdè Nàìjíríà tó ń wá ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ní gbogbo ìgbà àti tó sì ń jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó ní ìṣọ̀kan tó lọ́ọ̀rìn. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ayọ̀ náà ní ń pààyàn ìṣẹ́tẹ̀ ríhun kì í pààyàn. Nínú ọ̀rọ̀ eléyìí tí ó jáde nínú ìwé ìròyìn náà ni ìròyìn ti gbé Opella àti Kata Efe àwọn adẹ́rìn pa àwọn ènìyàn lójú òpó ayélujára. Òun náà ni ìròyìn ti gbé o látàrí bí wọ́n ṣe ń ba dúkìá ara wọn jẹ́ pàápàá jùlọ ọkọ̀ eléyìí tí wọ́n jọ gbé lọ sí òde. Nínú ọ̀rọ̀ tó jáde nínú ìwé ìròyìn òun náà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn arákùnrin méjèèjì ọ̀hún Opella àti Kata Efe òun náà ni wọ́n pàdé ní òde kan tó sì jẹ́ pé àwọn méjèèjì náà ní bá bẹ̀rẹ̀ sí ní ba ọkọ̀ ara wọn jẹ́ tí wọ́n ń fọ́ òkò mọ́ gíláàsì ọkọ̀ eléyìí tí wọ́n gbé wá sí òde. Kí ni ẹ sọ pé ọ̀fà wọn ni eléyìí òun náà ni ò látàrí bí wọ́n ṣe jẹ́ ó di mímọ̀ gẹ́gẹ́ bí Opella bó ṣe wí olóhùn náà gba ẹ̀san ni ó pé lásìkò tí Kata tó wá sí agbègbè tòun gbogbo àwọn nǹkan tí òun ní nínú ilé òun náà ló bàjẹ́. Ó nígbà tóun náà sì lọ ọ̀dọ̀ rẹ̀ òun ò rí ohun tóun lè bàjẹ́ ṣùgbọ́n nígbà tóun rí wípé wọ́n mọ̀ ṣe gbé ọkọ̀ tuntun kan fún mọ̀ ní tí owó rẹ̀ tí ó jẹ́ òbítíbitì mílíọ̀nù tó súnmọ́ mílíọ̀nù lọ́nà 50 òun náà ni òun wá wò pé ó ti ní tí òun lè bàjẹ́ wàyí o. Nígbà táwọn wá pàdé lòun náà bá ní lónìí òun ti rí nǹkan rẹ tóun lè bàjẹ́. Òun náà ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lẹ òkò mọ́ ọkọ̀ eléyìí tí àwọn méjèèjì tí wọ́n gbé jáde ṣe wá rí bí wọ́n ṣe ń lẹ òkò ọ̀hún wọ́n tún wà ní orí bí àwọn èèyàn ṣe ń wò wọ́n bó ti ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìyẹn live. Òun náà ni wọ́n ń ṣe nǹkan ọ̀hún. Wọ́n ní lẹ́yìn èyí òní Kata náà wá sọ pé òun ò tiẹ̀ gbá ti ọmọ tí wọ́n ń pè ní Opella ọ̀hún wípé gbogbo gànràngànrà rẹ̀ ó ti pọ̀ jù. Eléyìí náà ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí olówó yalumani tó sì tún jẹ́ olókoòwò ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà e-money tó gbé ọkọ̀ tuntun ìyẹn fún Kata eléyìí tí owó rẹ̀ tó súnmọ́ 50 mílíọ̀nù òun náà ni wọ́n bá bà á jẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti ń sọ̀rọ̀ láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń kálukú tó sì ń sọ èrò tiẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún tó sì ní ayọ̀ náà ní ń pààyàn ìṣẹ́tẹ̀ ríhun kì í pààyàn. Ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ̀. ṣé ẹni tó fún omi eyín mu kó tó ra táyà mọ́tò
so ní o mọ̀ fọ́ òkú mọ́. yóò mọ̀ fọ́ òkú mọ́ ọmọ pé àwọn nǹkan kí wọ́n tó ra ọkọ̀ wọ́n ti kọ́kọ́ ra ríìmù ní. àbá prayer point yẹn nìkan làwọn kan ń fọ́ lóko. ó ti dà kọ́lọ̀ ń ṣàánú wa ni kọ́lọ̀ ń ṣàánú wa. kágbe súnmọ́ àwọn aráàlú. pé the only thing tó ṣẹlẹ̀ ni pé ìwọ tó ń jí tó ń káròyìn yìí àwọn Nàìjíríà ń celebrate ẹ̀. Ọlọ́run wọn yìí celebrate ẹ̀ wọn ní celebrate irú rẹ̀ yìí ṣùgbọ́n àwọn tí ń ṣe kinní wọn àwọn ọmọ iye láìfù táwọn máa tún gbé lọ́jọ́ yẹn pẹ̀lú bí wọ́n tún ṣe ń ba nǹkan jẹun ó mọ iye báwọn èèyàn tún ṣe ń subscribe fún wọn subscription yẹn dẹ̀ ní owó ni tẹ́ ẹ bá ní káwọn èèyàn follow Facebook account yẹn ó ní tó follower mélòó. mo ní bíi 9,000. ó ti ẹ̀ gbìyànjú ṣé kò yẹ kó o ti wọ 100,000. ọ̀ mà tọjọ́ yìí. iná mò ń sọ àkáǹtì tèmi tí mò ń lò láti ọdún tí Facebook ti dé òun náà mò ń lò kò ì wọ 10,000. so ṣùgbọ́n àwọn ọmọ mílíọ̀nù ni wọ́n so àwa là ń celebrate wọn ṣe ní ṣe bẹ́ẹ̀. àbí ṣé ìròyìn wọn ni o tún kà yìí. ìròyìn wọn náà lọ tún jáde tí ìròyìn ò bá èmi ìjọ ni ìròyìn ti gbé ròyìn yẹn Ọlọ́run níjà burú ó ṣe wá ìgbà ìròyìn tó mọ̀ pé Ọlọ́run níjà burú ó ṣe wá. ọjọ́ tó ṣe bẹ́ẹ̀dẹ̀ rẹ kó oṣù mélòó báyìí. inú oṣù kẹfà ni oṣù méjì àbí bíi mẹ́rin ló kù báwọn inú oṣù kẹfà ni. ṣé wọn ìrántí gbé wa sẹ́ẹ̀ bí Nàìjíríà Ọlọ́run ó gbé wa tọ́lọ́run bá ti ń gbé wa ó ṣe kókó Ọlọ́run ó gbé wa ṣùgbọ́n àwọn tí ń ṣe kínní ẹ ò rí ṣàṣù ni o ò lè mọ kàròyìn rẹ ìwọ tiẹ̀ wọn kọ́sítọ́mà ṣàṣù ìwọ ò lè mọ kà. ọ̀dà Ọlọ́run wà pẹ̀lú wa àmì o. ká sí ojú òpó kalẹ̀ láti jẹ́ kẹ́ ẹ bá wa pẹ̀ kẹ́lò ní belenja 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín. Obi ẹ káàárọ̀. ẹ káàárọ̀ nítorí ọmọ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ àgbọ̀ ń sà. àmì o. ọ̀rọ̀ kẹ́bì yẹn ni mo fẹ́ sọ sí àwọn bandits tí wọ́n ní tí wọ́n bá ṣe wàásù àbí ẹni tí ń bẹ̀ yẹn wọ́n ṣe 100 million ní Nàìjíríà ní Ọlọ́run máa ṣàánú wa ẹ̀yin ìjọba ẹ dákun ẹ ṣàánú wa àwọn èèyàn níbo ni wọ́n á gbọ́ tó bẹ́ẹ̀ wọ́n ṣe láwọn àlejò ló pọ̀ jù nínú wọn ebi nìkan náà ni wọ́n sì ń bá wọlé sọ́dọ̀ wa ìṣẹ́ bá ń lé lọ ní àwọn aláàmú lọ́dọ̀ wọn ni Ọlọ́run ò ní dára láàmú iléeṣẹ́ yóò ní jóná o ní ọ̀dọ̀ àwọn aráalé ọ̀rọ̀ ìjọwọ́ wa ẹ dákun máa má fi táyọ̀ nìkan o láhàúlà wala quwwata illa billahi rẹ̀ àti. ẹ ṣe o 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. ẹ̀lú ẹ káàárọ̀ ẹ yí rírun yìí sílẹ̀ o. ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lẹ̀ o 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. kò sí àná Mr. Obi o. Mr. Kówópé ọ̀gá wa fẹ́rẹ́ kéré ẹ káàárọ̀ o. Mr. Kówópé sáwẹ̀ ń lọ. Ọlọ́run kò ní dà wá láàmú. àmì o. Ọlọ́run jókòó tí wà ní òbúyọ. àmín. nígbà tí wọ́n yó tẹ́ tí wọ́n tọ́ ṣẹ́kùn ó di pé wọ́n ń gbọ́kọ̀ jáde wọ́n ń lẹ̀ mọ́tò níbi tẹ́lómi lọ́jọ́ pàṣẹ àkẹ́kẹ́ gan ó di wàhálà fún. Ọlọ́run ṣàánú wa Nàìjíríà ń bẹ àwọn bandits yẹn náà wọ́n ní wọ́n ṣẹ̀wó kẹ́kọ̀ọ́ ló di pé wọ́n lè máa ṣe kíní àwọn ìjọba tí wọ́n dẹ̀gbọ́n wọn rẹ̀ wá lọ́wọ́ ètò ààbò yẹn tí wọ́n bá wa mójútó Ọlọ́run jí Nàìjíríà bàjẹ́ o. àmín o ẹ ṣe o 070. wọ́n tó lè ṣe wáàsí wọn ọkọ sanwó aláwọ̀ akíba wọ́n tó lọ preach àbí ká tó wàásù tàbí ká ṣe wàásù wọ́n san 100,000 àbí 100 million 100 million ní kọ́lọ́n gbà wá o. Nàìjíríà. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. àyìnláde láti àtisbo. yes à ń gbọ́ yín Mr. Ayọ̀nàlé. Ọlọ́run lànà wa o. ìlú wo ní àtisbo. tèdè à ń gbọ́ yín sà. Ọlọ́run gbà wá kalẹ̀ o. àmì ẹ ṣeun. ẹ rí i pé mo sọ ọ̀rọ̀ yìí ní ìjọsí wípé àwọn bandits tá à ń wí ìwòye ṣe orílẹ̀-èdè wa yìí wọ́n ti wá ẹ bá ṣẹlẹ̀ tí mo sọ̀rọ̀ yẹn pé àwọn tọ́rẹ́gì ni láti Mauritania wọ́n ti wá wọ́n sì ní ọgbà ní gbẹ́jọ́ ní Nàìjíríà ní káwọn Nàìjíríà ọ̀dà kún ó fojú wọlẹ̀ kún ó ṣe ojú lalákẹ́ ẹbí sọ́rí kún wọ́n mú àwọn bàbá àṣàlẹ̀ wọn tí wọ́n ń kó wọn wá torí pé tí ọba nídìí òbí èyí jẹ́ kúmọ́lú wọ́n rà wọ́n wá ní pé Ọlọ́run dákun kó ṣàánú wa kó bá a tàṣírí wo àwọn tí ń ṣiṣẹ́ yẹn wá. àmín o ẹ ṣé o. Ọlọ́run láàánú wa Ọlọ́run gbàdúrà wa. àmín ẹ ṣé o ẹ ṣé o. ká gbé ìpè ẹyọ kan sí tó bá tètè yára wọlé 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o. Hello. ẹ káàárọ̀ ó kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè.
olùkọ́ mi ní Joseph Abasi nílùú ẹlẹ́kọ̀ọ́kan. Yes, I'm Mr. Joseph Akarasa. kódà ọ̀rọ̀ tí jọ̀ọ́jà kùmẹ́tì sọ yẹn kò sí rọ́ńbẹ̀ bó ṣe ti jẹ́ gẹ́rẹ́ nìyẹn. àwọn ọmọ agbésùmọ̀mí tí wọ́n ti ń jà tí wọ́n jẹ́ kí ìlú Nàìjíríà kó ní àlàáfíà yẹn àti Ọlọ́run bá búra tó bá gbé wọn tó bá bẹ́ẹ̀ lọ ọ̀la lówó wọn dáadáa àwọn ọmọ Nàìjíríà wọn pọ̀ ń bẹ̀. ọmọ pé wọ́n ti ń hálẹ̀ kókò mọ́ wa. ara wa sọ pé kí àwọn tí ń sìn wọn náà kóun lè tọ́ ṣe òun kóun ní ilé Nàìjíríà bàbá wọn báyẹn àti kóun lọ sìn ìlú yìí báyẹn. àwọn ìjọba wa ti ń wo ọ̀rọ̀ yẹn lójú a ti ń fi ọ̀rọ̀ yẹn bẹ ìjọba ẹjọ́ kọ́ máa ń wo lójú àwọn yẹn kódà àwọn gángan àwọn ìyàn jàǹkàn tí a ti ní ní Nàìjíríà ni àwọn ìyàn yẹn kalẹ̀ sí wọn. dájú pé ọ̀kẹ́nu wọn àwọn kẹnu wọn tí wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ wọn ti wà ń bẹ̀rù nítorí àwọn kẹ́ tó ti jẹ́ ìyàn jàǹkàn ní Nàìjíríà wọ́n ti mọ̀ ń parẹ́ o. ó ṣe ti jẹ́ nìyẹn o. pẹ̀lú èrò tí ìròyìn ò tí ì gbé ṣe ti gbọ́. kọlọ́run kó gbà wá ètò ààbò orílẹ̀-èdè yìí Ọlọ́run jẹ́ kó rí bí a ṣe ń fẹ́ a sì lè sunrun àsùn forílẹ̀-èsìká tá a dìjú méjèèjì ṣùgbọ́n àmì nìkan ọ̀ràn o ojúṣe gbogbo wa ni o kájọ wà ní ojúlàlá kan fi sọrí kábọ̀mìlà díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé a ó sùn sápá iwájú ẹ̀ kó kalẹ̀. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ẹ kú kalẹ̀ gbogbo etí tó ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa níbi yòówù tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé ìròyìn àjímúná òun náà ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ abala tá a dé yìí ní iléeṣẹ́ Rala Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ Alhaji Abolore sì ti wà nínú yàrá agbára pẹ̀lú wa láàárọ̀ yìí Alhaji ẹ kí àwọn aráalé. ẹ máa káàárọ̀ gbọ́ ọmọ Nàìjíríà a kú déédéé wòye o a kú òǹgbẹ ẹ̀mí arẹ́yìn sùn àti gbogbo mùsùlùmí káàkiri àgbáńláyé àtàwọn ọmọlẹ́yìn Christianity àkú òǹgbẹ ààwẹ̀ ọkọ ẹni tí ń gbà oyún ọkọ oge Ọlọ́run àṣẹ nírọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa. tó ohun Alhaji Abolore lẹ ti gbọ́n a rí i pé ẹ kó oríṣiríṣi àwọn nǹkan dání àwọn tí wọ́n wò wá lójú òpó ayélujára báyìí wọ́n ó ti rí oríṣiríṣi àwọn nǹkan tí ẹ kó lọ́wọ́ ṣé ẹ fẹ́ ha fáwọn aráalé ni àbí ẹ fẹ́ pín fún wa ní ìkànnì wa níbí ẹ ṣàlàyé torí pé àwọn èèyàn ń wò yín. ẹ mà ṣe atọ́kùn orúkọ mi ní Alhaji Abolore tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Rala tí olú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀ bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè Ò lẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn lé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akẹ́kàkà bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Gaya ní department Duso ní ẹ̀gbẹ́ MGC nílùú Gaya akí atọ́kùn iwájú lọ́pọ̀ ibi tí ó máa rí sí o ọ̀rọ̀ tí èèyàn bá ti sọ̀rọ̀ ìyẹn kápọ̀ ọ̀rọ̀ tí èèyàn bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ju yẹn lọ ọ̀rọ̀ tẹ́ sọ tí wọ́n ní ẹ bọ́ sí bíbá yìí Ọlọ́run ní jẹ́ sọ pàápàá jùlọ mo wá fi àsìkò yìí kí gbogbo àwọn àfáà wa àwọn oníwàásí tó jẹ́ onítafsir tí wọ́n ń ṣe wàásí lásìkò yìí both Muslim and Christian tí wọ́n ń ṣe lásìkò yìí àkíyàn Ọlọ́run ní jẹ́ kí ẹ sọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tẹ́ sọ tí wọ́n ní àkílẹ̀ wí báyìí Ọlọ́run ní jẹ́ ẹ léwu torí ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi àdúpẹ́ ní ọwọ́ yín àwa ha ni àdẹ̀wà ha ni gẹ́gẹ́ bí ìdí àti ìtumọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ iléeṣẹ́ Rala tó yẹ pé ìgbáyé gbádùn àwọn èèyàn aráàlú ló jẹ́ bàbàrà fún wa kìí ṣe ohun tẹ́ fẹ́ fún wa ló jẹ́ bàbàrà ṣùgbọ́n mo máa ń sọ ọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé eléyìí ní ó fẹ́ di ẹlẹ́ẹ̀kẹ́ni mo nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé wọ́n ní iṣẹ́ aláàlí ọkà títí ọkà lórí méje wọ́n wá ní èwo ló ń jẹ́ iṣẹ́ aláàlí tó jẹ́ pé ó lálùbáríkà jù wọ́n ní àkọ́kọ́ tí yẹn bá jẹ́ tíṣà olùkọ́ àìdá ó kọ́ yẹn ní ìwé ni àbó ń kọ́ yẹn ní kéwú ni àbó kọ́ yẹn ní sẹ́kàn tẹ́nìkan fi mọ̀ wọ́n ní kódà gan bí wọn ò bá fún lẹ́tẹ̀ òun ni number 1 ẹlẹ́kejì òun ni dókítọ̀ kì bá jẹ́ dókítọ̀ tèbó kì bá jẹ́ dókítọ̀ ti ìbílẹ̀ so fún ìdí èyí ìgbáyé gbádùn àwọn èèyàn wa ló jẹ wá lógún gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà pọ̀ jàǹtìrẹrẹ
kọ́lọ́run ọba kó má dè wá mọ́lẹ̀ kó má de ẹni tí ó kàn wá tí ó fi kàn wá kó má dè mọ́lẹ̀ àti gbogbo etí tó ń gbọ́ mi láàárọ̀ yìí. So pàápàá jùlọ àsìkò lámúlánà tá a wà yìí ẹlòmíì jẹ́ni tó ní bàádà tó fẹ́ràn àwẹ̀ yàtọ̀ sí àwẹ̀ tọ́lọ́run ṣe ní wájibù fún wa yìí tó yẹ pé tí ó bẹ́ẹ̀ nǹkan kan bá rú lójú rẹ̀ kó ṣe prayer kó sì fi àdúrà sí tọ́lọ́run wá fi àdánwò stomach ulcer tó fi dà á láàmú gẹ́gẹ́ bí ulcer solution tá a ṣe yìí táwọn yẹn dẹ̀ tí wọ́n wá sí iléeṣẹ́ wa tí wọ́n ń lò tí wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ pé àwọn ohun tó ń jáde láti àkàtà iléeṣẹ́ wa ó pọ̀ látara rẹ̀ ní gẹ́tọ̀ gbámúge tó ń ṣẹ́fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn inú tó ń kẹni inú tó ń run ni nǹkan oṣù obìnrin tí ò wá àbóyún àbóńdúdú àbóńṣe ségesège atọ́kùn ìpèníjà kìíní ìṣòwò wọ́pọ̀ láàrin àwọn ìyá wa àìdá adélébọ̀ ni àbí sisi ni àbẹ́ni tó ti bímọ tán tí èsì pé ọjọ́ orí rẹ̀ ó yẹ kí nǹkan àládà rẹ̀ kó tí ì lọ látara àrùn báṣepọ̀ ó ń ṣẹlẹ̀ látara ohun tá à ń jẹ ó ń ṣẹlẹ̀ ẹlòmíà máa rí i pé kíní ìfẹ́ wá kò ní wá ìdọ̀tí ara tó yẹ kó máa jáde lóṣooṣù tí ò jáde ni tí ò bá dẹ̀ ti jáde kì í ṣe ohun tó dáa alára náà mọ̀ pé kíní yìí ara mi ò di ara ẹ máa wá tọkùn bíi kí ìgbọ̀nsẹ̀ kọ́lọ́hún mú gbọ̀nsẹ̀ wá fún ẹ̀dá kó wá rí gbọ̀nsẹ̀ yẹn sí dáadáa ẹ wò ó bá ló ṣe tu yẹn kó ṣe wọ́ọ́rọ́ kó àrò tù bẹ́ẹ̀ náà ni kíní yẹn máa ń rí láàárín àwọn ìyá wa kíní ìṣó wa wọ́pọ̀ tó yẹ pé ẹlòmíì ìjọ márùn ló fi ń rin láti ìjọ márùn òdìjọ mẹ́rin láti ìjọ mẹ́rin òdìjọ mẹ́ta láti ìjọ mẹ́ta òdìjọ méjì láti ìjọ méjì òdìjọ kan ẹlòmíì ń bẹ tó yẹ pé láàárín ọdún kan sí ló ti fojú kan á dẹ̀ máa gbé sáìn pé kíní yẹn fẹ́ wá kò ní wá ẹlòmíì ètò fètòsọ́mọ bíbí lẹ́lòmíì ṣe ni wàhálà èdè ẹlòmíì ò tiẹ̀ wá sí nǹkan kan tó jẹ́ pé kíní wa kò sí nǹkan kan tí ń bẹ tí ò ní solution kọ́nà má jẹ́ kéèyàn rí bínú Ọlọ́run kó má jẹ́ ẹni tí Ọlọ́run bínú sí èyàn ká má bá wọn tó bákan náà la ní get up sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ get up sweet bitter yìí ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ ní arthritis èyíkéyìí tí ì bá jẹ́ nínú àgọ́ ara Ọlọ́run ọba ọlọ́jọ́ ẹni kò sí àìsàn kan àbárùn kan tí ológun bákan náà ni kò mọ́lẹ̀ sweet flosser òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú ara àìlèṣègbọ̀nsẹ̀ déédéé bákan náà làá ní ẹ máa rá mọ́ gbogbo létí ẹ máa rá mu ò bá ti sí gbogbo orógùn yòówù tí wọ́n lè ní oògùn wọn dé kan bẹ́ẹ̀ ó dá láti fi para ó dá láti fi wọ́ra ó dá láti pé òtútù àyà yẹn lótútù àyà ni àbí kàtà ń ṣe yẹn ni àbí àsìkò lámúlánà àti ẹ̀wà ike gbogbo ẹnugbẹ yẹn lè fẹ́rẹ̀ ya ètì fẹ́rẹ́fẹ́ láti máa lè jẹ́ kí ètì yẹn gẹ̀ bákan náà làwa ní oníwóró tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga yìí náà sọ wọ́pọ̀ láyé àtijọ́ láyé àwọn bàbá wa àwọn bíi 60 ọdún 100 ọdún 100 ọdún 100 ọdún 40 ọdún ni máa ń nírú ìpèníjà yìí ẹ máa rọ́mọ 20 ọdún àti nǹkan kan tó ti ń nípe ìfúnpá gíga tó ó lọ gbowó eléle ni àbí kí ló lọ gbà tí dààmú tó bẹ̀ yẹn ó wá pọ̀ jáǹtìrẹ rẹ̀ tẹ bá wò fúnpá ẹlòmíì ó máa lọ bí 102 àti nǹkan kan àwọn World Health Organization nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n mú wá wọ́n ní ọmọ nìyẹn ìfúnpá rẹ̀ ò gbọ́dọ̀ ju 100 sí 150 lọ kí tòkè máa jẹ́ 100 kí tìsàlẹ̀ tó ń pè ní heartbeat mímí èèyàn ó máa jẹ́ 150 ẹ wá wò ó sí ẹ bá wò fúnpá ẹlòmíì yóò máa lọ bí 102 àti nǹkankan heartbeat rẹ̀ tó jẹ́ pé mímí rẹ̀ yóò máa lọ bí 100 àti nǹkankan tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí mi túpẹ́túpẹ́ tẹ́lẹ̀ wọ́n máa ní gbogbo gbá ẹ̀hún sí pípípí ẹlòmíì tó bá rìn láti ibìkan sí ibìkan yóò máa rẹ̀ ni ẹlòmíì ẹ̀gbẹ́ etí yóò máa hó nígbà míì ẹlòmíì ẹ̀gbẹ́ orí fífọ́ ni yóò máa rẹ̀ yóò máa làágùn ẹlòmíì ò máa rìn lọ yóò máa dàbí ẹni pé wọ́n ń tì lẹ́yìn èyíkéyìí tẹ́yìn ò bá rí inú àgọ́ ara yín ẹ dákun ẹ já mú ara wa lọ́kùnkúndùn ẹ má jẹ́ á wo ohun tá a fẹ́ wọ̀ sí ara nígbà téèyàn ń bẹ láyé lèyàn lè ṣe ẹ̀yẹn ẹ wo bí àwọn onímọ̀ ṣe fi ń yé wa pẹ̀lú wọn ọ̀bẹ yìí táwa náà mọ̀ Kùránì fi yé wa Báíbù náà fi yé wa ẹ wo àwọn èèyàn títí wọ́n ti ń lọ bí 1000 years táwọn èèyàn ti lọ tí wọ́n sì ti ń sọ pé àlìkàmọ̀ ń bẹ so ibi tá a sì ti ṣiṣẹ́ ọ̀run náà ni ká tọ́jú àlàáfíà ara wa ká lè rí sí ọ̀run náà ká lè rí sí bákan náà làwa ní oníwóró tó ń ṣiṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe tó yẹ pé ẹ̀yọ́ gbogbogbà ẹlòmíì ẹ̀yọ́ àṣejù tó bá pọ̀jù ó lè kó bójú ó lè pa nǹkan ọmọkùnrin ó lè má jẹ́ kéèyàn lókun nínú àgọ́ ara ó lè má jẹ́ kó jẹ́ pé gbogbo àpẹẹrẹ téèyàn máa rí nínú àgọ́ ara
kọ́wọ́ máa ta yẹn kí gbogbo àtẹ́lẹsẹ̀ kó máa gbóná kó máa rẹ̀ yẹn ń gbogbo ìgbà tó yẹ pé lómi ò máa rí pé lágbájá ọmọ lágbájá kọ́ yìí ni kí ló ṣe é tó yẹ pé ojú tí wọ́n fi ń wò rere tí wọ́n padà rí ó ti rí pé ó ti yàtọ̀ bẹ́ẹ̀ náà la wá ní Get Well Sweet Bitter òun la fi egbòogi 22 lápapọ̀ la wá sọ dẹyọ kan fún ìgbà yẹn gbádùn ẹ̀yìn yẹn yálà passage stroke ni wọ́n ní ni àbí stomach ọ̀sà ni wọ́n ní ni àbúríkèríkè ara tó ń ro ni gẹ́gẹ́ bí mo sì yẹn nìyẹn lákòókò mo ní ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ ní arthritis àwùjọ oríkèríkè ara tí wàá ń ronú yìí ó sọ wá wọ́pọ̀ láàrin wa atọ́kùn lẹ́nu ìgbà tí iléeṣẹ́ yìí ti débì kí iléeṣẹ́ yìí ó tó débì àwọn tá a ti consult lórí oríkèríkè ara wọn lé lẹ́gbẹ̀rún 2 tó jẹ́ pé ẹlòmíràn máa ní ọ̀fà ni mo wá máa ń fi yé wọn yí pé nígbà tó ń pé ọ̀fà ni ó dá atakùkù tó gùn wá ń sìn ó tọ́dún mélòó tó ti ra ẹlòmíràn lè ní ọdún 9 tó ń tira ni ṣé láàrin ọdún 9 sí bó ṣe rí ni. kódà kéèyàn ra tuntun. ẹ̀yẹn máa wọ atọ́kùn tí èèyàn bá tó stage kan tí èèyàn bá ń wò èèyàn lè máa wò képe ẹ̀dá ẹ̀ mọ̀ kóun dàgbà lójú ara ẹ̀ ni tó bá dìgbà tó máa ń gé bàbá ẹ dákun ẹ bá èèyàn tún máa wọra sẹ́mi ni wọ́n ń pè ní bàbá. àlìálìkùá nínú àgọ́ ara gbogbo ẹ̀yà ara ń gbó gbogbo ẹ̀kọ́ làṣàṣì gbogbo ẹ̀kọ́ lọ́fà abínú ẹni ń bẹ èèyàn kéèyàn ń bẹ ṣùgbọ́n lílò tá à ń lo ẹ̀yà ara wa yìí nǹkan amáyédẹrùn wa àló bẹ́ẹ̀ tí ọmọ ẹ̀dá tó bá sùn nìkan ni lílò yẹn yóò dínkù díẹ̀ á tún máa mí nǹkan amáyédẹrùn tẹ́ bá gbé débì kan sìn tẹ́ bá lọ síbì kan ẹ pààkì ẹ̀ka lẹ́nu tẹ́ bá débì kan bí kò máa sọ̀rọ̀ bí ò bá sọ̀rọ̀ gan ìròrí tí ó máa pé òun fẹ́ sí báyìí èyí náà ní ṣokùnfà oríṣiríṣi kan tí ń yọ nínú àgọ́ ara yálà ẹ dẹ̀ rí i pé òkè ló gbé sàlẹ̀ dúró ló fi ń ṣokùnfà ríro àròwọnú sàn àròwọnú egun kára máa ta ni kí pajápajá ọwọ́ máa mú yẹn ẹlòmíì wá ṣe gbogbo ohun tí ó ń jáyẹ̀ wò from A to Z at the end of the day negative ló gbé wá òun náà dẹ̀ rí inú àgọ́ ara pé ara yóò jọ òun lágbájá ọmọ lágbájá ara yóò jọ òun so fún díẹ̀ yìí àti gbé machine wa dé gbogbo ẹ̀yin ẹ̀ wá tẹ wá sí Ìṣẹ́yìn ní àná ẹni tó wá láti Ṣẹ̀pẹ̀tẹ̀rí ẹni tó wá lọ́tọ̀ ẹ sá bólóògùn sí ní kẹ ẹ sá gbogbo ohun tá a ní kẹ ẹ má jẹ mọ́ gbẹ̀dá ẹnu lè má kọ nǹkan dúdùn ara ó máa kọ́ gbogbo ohun tí wọn náà bá ti ń jẹ tó bá ti ń rálá mi pé tó bá ti jẹ kíní báyìí ara rẹ jọ fílẹ̀ oúnjẹ mi ń bẹ láti máa jẹ kò yé ṣe dáná bí wọ́n àbí àwọn oúnjẹ ìgbàlódé tó wà ń sìn ní nǹkan bí 30 something years ago sí ń bẹ tẹ́lẹ̀ ní gbogbo àwọn bàbá wa náà lè máa jẹ́rìí sí kíní inú lámìlànà la wà yìí nígbà táwa kéré tá a gbọ́njú oúnjẹ 3 náà la mọ̀ tá a jẹ lẹ́yìn ká mọ́gì pẹ̀lú mọ́ínmọ́ín ká mọ́gì pẹ̀lú àkàrà ká dẹ̀ jẹ túwó ó bá di ọdún lásẹ̀ jẹrẹ sí ó tún lọ́dún tó ń bọ̀ so lẹ́ni yìí ń sìn àìmọye oúnjẹ oríṣiríṣi ló wà fún díẹ̀ yìí ìwọ tó bá ti ń rálá mi látara ohun tá à ń jẹ àbí ohun tá à ń mí sí ní dá gbogbo wàhálà yìí nínú àgọ́ ara ọlọ́run ní jẹ́ ká fi àìsàn ló gbà. àmì alájì. èyíkéyìí tí wọ́n bá rí inú àgọ́ ara ẹ̀já mójútó. tó ẹ kó atótónu látàárọ̀ kó tó di pa ṣe ojú òpó kalẹ̀ ẹ sọ̀rọ̀ kan nípa àwọn obìnrin tó jẹ́ pé ẹ ṣàdédé rí ikùn ẹlòmíì tí ó sì gbẹ̀ǹdù bóyá látàrí fètòsí tó ń lò irú obìnrin tí ikùn rẹ̀ bá ṣe gbẹ̀ǹdù yìí kò lóyún o kò gbé oyún sínú ṣùgbọ́n ikùn ń wú ṣé nǹkan tí ó lè lò ní iléeṣẹ́ yín ń bẹ. ẹ ṣe àtọkùn àwọn oògùn bẹ tó jẹ́ pé agbójúbọ́ lọ́dọ̀ àwọn tó bí wa àwa wá fi ìlànà tòde òní gbé látara gbogbo orílẹ̀-èdè tá a lọ tá a kọ́ ẹ̀kọ́ ẹ̀rí kí ọ̀pọ̀ ọgbà ni máa ń sọ pé tó bá ní bàbá rẹ ní kinní kan nínú ilé bàbá rẹ ni kò fi mọ tó bá jáde ó tún rí èyí tí wọ́n tún ní ju bàbá ńlá bàbá yẹn lọ. so ọ̀nà orin àrè kì í ṣẹgbẹ́ oníwèé mẹ́wàá tíyẹn bá jáde ó rò oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ ìbéèrè tẹ́ béèrè yẹn náà bẹ́ẹ̀ náà lórí ìgbà tọ́mọbìnrin wà ìyáálé ilé tó ti bímọ kan àbọ̀mọ méjì tó yẹ pé nǹkan àládà tó yẹ kó máa wá lóṣooṣù ń ta pè ní dọ̀tí ara tó jẹ́ pé tí ò bá ti wá àti èdè ẹ̀ ṣe pé ọjọ́ orí ṣokùnfà rẹ̀
alára náà mọ̀ pé kíní yóò jọra wọn. ṣé àìmá wá déédéé nǹkan oṣù ó lè yọrí sí kí ikùn ó ṣe gbẹndu. ó lè yọrí síbẹ̀ kí nǹkan fún máa jáde lójú ara kí inú máa kàn yẹn kóbìnrin máa ṣe súnà lọ́wọ́ kó máa jẹ́nira ohun tá a pè yàtọ̀ sí kí ọlọ́run ti ń jáde látara rẹ̀ ìbáṣepọ̀ láàrin rẹ̀ enjoyment ni ẹlẹ́kẹta tún wá ní oògùn ní fọkùnrin oògùn ní fóbìnrin. ẹ jẹ́ ká ṣí ojú òpó kalẹ̀ lábala tá a dé yìí ká má jẹ oyè aládàánìkan jẹ ànìkànjọpọ́n ká ṣí ojú òpó kalẹ̀ bóyá àwọn aráalé wọ́n ń la nǹkan kan kọjá tí wọ́n sì fẹ́ bí yín bóyá ó ṣeé ṣe ká mẹ́nubà ká má mẹ́nubà jinlẹ̀ tàbí ká tẹ̀ má mẹ́nubà rárá wọ́n lè fẹ́ bí yín ní ìbéèrè. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sọ. ẹ yí rédíò yín lọlẹ̀ dáadáa orúkọ yín ló lẹ̀ tí ń pè wá. àní ọba ló ń sọ̀rọ̀ láti ṣà nílùú òkè o. à ń gbọ́ yín sà. àdúpọ̀ lọ́wọ́ aláàjì ẹ̀bùsẹ̀ fún àǹjẹ̀dá àwọn abẹ́rẹ́ kiri jíṣẹ́ o a sì ti lò ó sì rí bẹ́ẹ̀. alhamdulilayi ọlọ́run máa fún yín ṣe o. aminu. ẹ ṣe o ẹ ṣe wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni fún ẹ̀bùn àìjẹun bọ̀rọ̀ kìnìún ká pè nífà òdiwọ́ kúdúrú o fún yẹn. èèyàn gbọ́dọ̀ jẹun sàlámì kó má kìlọ̀ máa gbájẹ ẹ forí jì mí gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń jẹ́ sàlámì o. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ orúkọ yín. sà ìyá àdìjáde láti sápàtà. à ń gbọ́ yín máa o màmá ìbéèrè yín. aláàjì ẹ ṣe adúpẹ́ o iléeṣẹ́ yín ò ní jóṣẹ́ o iléeṣẹ́ síìpù ní ò ní bàjẹ́ o. tí gbogbo ara bá ń ròyìn bẹ́ẹ̀ yẹn kíní tí wọ́n fi ń wọ́ra yẹn ṣó lóyún náà lè fi wọ́ra. kò sẹ́ni tí ò lè fi wọ́ra kò sẹ́ni tí ò lè fi wọ́ra kò sí báyìí ẹ máa rá mọ́ kò sí. ẹ máa rá mọ́ wọ́n pò papọ̀ mọ́ àwọn ewé àti egbò wọ́n sì fi bí nǹkan tó ní ṣe pẹ̀lú ìwọ́ra wọ́n fi sí kì í ṣe nǹkan lílò ní ẹ máa rá mọ́ èèyàn fi ń wọ́ oríkèéríkèé ara ni torí àwọn olóyún mi ó máa sọ wípé ẹsẹ̀ ń ro àwọn púpọ̀ jù tàbí gégé ẹrù báyìí wọ́n lè fi ra yóò sì lọ 070477064 070477064 lójú òpó tí ó já sí ọ̀dọ̀ wa níbí yìí ẹ̀lú ẹ káàárọ̀ o 070477064 ẹ jẹ́ ká dé olú iléeṣẹ́ yín nígbà tá a bá padà dé a máa tẹ̀síwájú kó tó di pé a ó lọ sí ìlú Ìṣẹ̀yìn Aláàjì àwọn ènìyàn ń pè mí wípé ìgbà wo lẹ́tún gbé ọ̀sẹ̀ ìlera jáde kúrò ní ìlú Òkè àti kúrò nínú ìlú Ìṣẹ̀yìn mò ń jẹ́ kó di mímọ̀ fún ọ wípé ọ̀rọ̀ jíjáde iléeṣẹ́ Ralac Ventures kì í ṣe àákàn jáde ní gbogbo ìgbà ṣá ìjáde èyí tí jẹ́ pé yóò kó àwọn ènìyàn jọ tí yóò sì ní ìtumọ̀ láti jẹ́ kí wọ́n jàǹfààní gbogbo nǹkan tó ń jáde ní iléeṣẹ́ yín àti iléeṣẹ́ yín ẹ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí kó tó di pé a lọ sí ìlú Ìṣẹ̀yìn. ẹ ṣe àtọkùn pẹ̀lú ògo Ọlọ́run tí ààwẹ̀ lámúlánà bá ti parí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń pè wá ní ìlú Gànà àti ẹlẹ́kọ̀ọ̀kan pẹ̀lú ògo Ọlọ́run á yọjú sí wọn. ṣe rí àtijáde kọ́ ló lé nítorí àwọn tó ń wá káàkiri ilẹ̀ Faransé wọ́n pọ̀ gẹ́gẹ́ bí ndẹ́ ṣe máa ń sọ wípé tí yẹn bá kọjú sílé kan á kẹ́yìn sílé kan ni ìfẹ́ wa lẹ ní kìí ṣe pé ohun tẹ́ fẹ́ fún wa ló jẹ́ bàbàrà wa ìgbáyé gbádùn yín àti rọrùn yín ló jẹ́ kókó fún wa kọ́nà ọba kó má fa rẹ̀ sí wa kó má fi ṣe yín kó má fi ṣe ẹ̀yìn àwa tá à ń sọ̀rọ̀ yín náà àti gbogbo títí ń gbọ́lu wa gbogbo kọ̀ọ̀kan mánéèjì tó ń kálukú mánéèjì ọlọ́run má jẹ́ ọkọ̀ mánéèjì tí ó fi kúrò ń bẹ̀ lágbára ọlọ́run. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn ó ní tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ ókè náà ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet
bitter ní kò béèrè orí fífọ́ kẹ̀jẹ̀gbẹ̀ 6 bitter ní kò béèrè ọ̀sà àti kẹ̀jẹ̀gbẹ̀ 6 bitter ní kò béèrè àlèṣègbè ọ̀sẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò ókè 090-27-24-91-06-82-33-70 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ kò mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 090-24-91-06-83-70 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe ramọ ni kò béèrè fún Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe. 070-47-7064 òun ni ojú òpó tí ẹ fi béèrè ìbéèrè kan tàbí èkejì. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ yìí orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. àtúnni láti lù sẹ́yìn. láti lu sẹ́yìn à ń gbọ́ yín. tí sọmúròrò bá ń dáyàn láàmú tí nǹkan téèyàn lè lò sí wà ní iléeṣẹ́ Ralac Fashion. pẹ̀lú ògo Ọlọ́run ó wà àrùn ìbáṣepọ̀ láàrin ọkùnrin ó ṣokùnfà kí ohun tí ó lè ṣokùnfà sọmúròrò bíi kí orí gbáyà kó máa yún yẹn àbí kó máa yọ nǹkan bí omi so ohun tẹ́ lè lò sí iléeṣẹ́ wa ó wà lágbára Ọlọ́run. ó dà yes. tó Alhaji ẹ jẹ́ ká ẹ pé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín torí àwọn èèyàn lè fẹ́ bá yín sọ̀rọ̀ lẹ́yìn aṣọ kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà ló gba orí afẹ́fẹ́. ẹ ṣe atọ́kùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ a ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀ ń yọjú sí iléeṣẹ́ wa a ti wà nílùú òkè o ẹ tètè dé àní sojú ṣáájú o bí yẹn bá ti dé sí gbogbo ẹ̀yin yẹn wa tẹ́lẹ̀ ń béèrè tilẹ̀kùn lẹ́yìn ti wà available káàkiri alẹ́ ni ẹ lò ó fẹ́ lẹ́tọ̀ọ́ yín o lásìkò lámúlánà àtàsìkò àwẹ̀ lẹ́ǹtì bákan náà la ní family package mẹ̀sì fáǹfààní àwọn tọ́nà wọn gí gbogbo ẹ jẹ́ all in one gbogbo àwọn product wa ló wà bẹ́ẹ̀ fáǹfààní ó tún wà síbẹ̀ so nọ́mbà àbánisọ̀rọ̀ wa WhatsApp nọ́mbà wa ní 090 27 24 91 06 090 27 24 91 06 gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá ní area megatop ogun wa ti wà lọ́dọ̀ mọ́mí ẹ̀rí ak ọmọ òyìnbá mọ́mí ẹ̀rí aka ọmọ òyìnbá lẹ́yìn hòtẹ́ẹ̀lì tuntun tí bàbá wa àrùlà àtàìsàn àtàrùn kò ní fi ṣe wá ẹlẹ́kejì nọ́mbà wa ní 090 63 82 23 70 090 63 82 23 70 àtàìsàn àtàrùn kò ní fi ṣe wá kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá ẹ ṣe atọ́kùn iwájú lọ́pọ̀ ẹ ṣì gbọ́ ẹ̀fọ́ ìrún máa lọ. ẹ ṣeun Alhaji. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí ètò láti àárọ̀ àmọ̀dágbére fún tàárọ̀ ìṣùgbọ́n gbọ́dọ̀ dípò àmọ̀dágbére mo fẹ́ kí Alhaji Abdulgani olówó àgbáyé òní náà ní ọjọ́ bíi Alhaji àgbáyé akin ẹ̀kú ọjọ́ bíi àgbáyé àsìkò àkó kí ni a ti ẹ̀pì tí wọ́n bá ní orí kó yẹn jọ kí ni èèyàn máa ń pè ní àkó àkóyọ náà àkó àkóyọ jẹta torí níjẹta ó lágbára díẹ̀ Ọlọ́run jẹ́ agbá burú àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò ní jẹ́ kí a máa fi àdúrà ránṣẹ́ sí wa nínú kòtò báyìí lágbára Ọlọ́run á kí yín o Alhaji olówó àgbáyé happy birthday to you sir. long life and prosperity. ìgbà ọdún kan ni o àràfà ọdún yìí àjọ lọ ni aláràfà ẹ wà ní ìrìjú àìlọ lórí ètò fún títí àárọ̀ yà á mọ̀ pàdé tó bá di ọ̀la lórí àkọ́tún ètò títí ìgbà náà èmi àti yín á pàdé láago 10 lálẹ́ òní títí ìgbà náà Ọlárẹ̀wájú Álímì ló kọ̀ mí èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú o wà pátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà
ó dàbọ̀. tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun èèyàn alára wa kí yín wípé ẹ káre láì bí ẹ ṣe ń gbọ́ wa ẹ sì ṣeun púpọ̀ bí ẹ ṣe ń wò wá a ó jọ máa rere bára wa ṣe láṣẹ Ìdùmarè a ó tún jọ pàdé lórí àwọn àkọ́tún ètò míì àti ìròyìn abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbètẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò má ṣàì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà mi ò ó dìgbà. ibi tí ẹ lè máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nínúọlá bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaimon Ògìdìngbò roundabout bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Ìtàtàbà bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra tí ẹ bá dé ìlú Àgáwàrẹ ó wà ní ọ̀dọ̀ ya Sukurat ó dẹ̀ wà ní ọ̀dọ̀ ya Lukman nílùú Adó-Àwáyé ó wà lọ́dọ̀ Sakirat Adéṣeun ó wà lọ́dọ̀ Ìyá Ishat ó wà lọ́dọ̀ Ìyá Èjìdé ó wà lọ́dọ̀ Mọ́mì Ẹ̀rì nílùú Adó-Àwáyé nílùú Ọ̀kákà ó wà lọ́dọ̀ Ẹ̀mílójú ó wà lọ́dọ̀ Àyìnà Ìyá Ńlá nílùú Ayétòrò Òkè ó wà lọ́dọ̀ Díkìn Àyẹ́lékè nílùú Pàpó ó wà lọ́dọ̀ Àjọkẹ́ aya Ọba Lọ́la nílùú Odò Ògún ó wà lọ́dọ̀ Ìyá Kàbírá nílùú Òkè Àmù ó wà lọ́dọ̀ Ìyá Wàlíàt nílùú Sábẹ̀ ó wà lọ́dọ̀ Ìyá Búkì nílùú Agúnrege ó wà lọ́dọ̀ Olórí ó wà lọ́dọ̀ Ìyá Múmínẹ́t nílùú Báàsì ó wà lọ́dọ̀ Ìyálájẹ́ ìlú Báàsì nílùú Òkèò ó wà lọ́dọ̀ Olóyè opposite Òkèò Gẹ̀nẹ́ Grammar School ó wà lọ́dọ̀ Lady B ó wà lọ́dọ̀ Sunday opposite First Baptist Church ó wà lọ́dọ̀ Mọ́mì Sukurat Arẹ́gbẹ́ṣọlá Compound nílùú Gànà ó wà lọ́dọ̀ Ìyáfàlì ó wà lọ́dọ̀ Ramot Asibuna Lao ó wà lọ́dọ̀ Olúwatóbi Mercy Store Òkè Àdúà nílùú Ìlúà ó wà lọ́dọ̀ Mọ́mì Esther ilé bàbá Bínáwọlé nílùú Ìlúà nílùú Kìsí ó wà lọ́dọ̀ Àmọ́ Mercy Store nílùú Ẹlẹ́kọ̀kan ó wà lọ́dọ̀ Ìyá Adéolú lẹ́lẹ́kọ̀kan nílùú Ìwérélé ó wà lọ́dọ̀ Bísọ́lá Ìtàsá Road ó wà lọ́dọ̀ Mọ́mì Dáre opposite CAC Òkèayọ̀ ó wà lọ́dọ̀ Hallelujah House Road Block ó wà lọ́dọ̀ Ìyá Abdullahi ó wà lọ́dọ̀ Akin Taylor ó wà lọ́dọ̀ ìyàwó Àfáà Gentle Òkèọlá nílùú Ìlàjílé ó wà lọ́dọ̀ Alhaja Bashrat nílùú Jio ó wà lọ́dọ̀ Bàbá Bọ́sẹ̀ nílùú Ayétòrò Olé ó wà lọ́dọ̀ Channel 10 nílùú Òtú ó wà lọ́dọ̀ Madam Ọlájùmọ̀kẹ́ Olórí Wasco No. 2 Olasco Street ó wà lọ́dọ̀ Àjọkẹ́ Ọlọ́tí nílùú Ìràwọ̀ ó wà lọ́dọ̀ Ìyáwẹ́rẹ́ ó wà lọ́dọ̀ Olórí Ajorinrin ó wà lọ́dọ̀ Orísunmibáre ní ìlú Ìsẹ́yìn ó wà lọ́dọ̀ Ayọ̀nítèmi Òde Lálùbí ó wà lọ́dọ̀ Ìyá Zainab ní Òde Abẹ́sẹ̀ ó wà lọ́dọ̀ Jamiu ní Òkè Àláfíà níwájú ilé baba Sẹ́msẹ́mù ó wà lọ́dọ̀ ìyàwó baba Ọláàyà ní ìlú Gbójáyè ó wà lọ́dọ̀ Àfáfàtà ilé baálẹ̀ ó wà lọ́dọ̀ Àrọ́jà Ìbùkún Olúwa Mercy Store ilé baálẹ̀ ó wà lọ́dọ̀ ọkọ mi ló ń ṣe bà nílùú Dìkólé ní ìlú Màyá ó wà lọ́dọ̀ Mọ́mì Janet nílùú Màyá nílùú